wípé ọ̀pọ̀ àwọn aráabí yìí wọ́n ti kó àwọn èèyàn wọn wọlé láti spy láti fimú fínlẹ̀. Kò wá sí ní tó ń ṣiṣẹ́ mọ́, iná ò sí, epo òwọ́n ẹjẹ̀ tún gbọ́ kinní kan. Ààrẹ Muhammadu Buhari ṣe kinní kan, ó buwọ́ lu àwọn owó kan tó ní kí wọ́n fi ṣèrànwọ́ fún àwọn epo tí wọ́n ń kó wá sí ìlú Àbújá àti àwọn ìlú tó yí Àbújá ká, kó lè mú kó rọrùn fún báwọn èèyàn ṣe ń kíù bẹ́ẹ̀ ṣe ń tò láti repo. Tèmi ni tiyín ní tòótọ́, ó ṣe léyìí, ṣùgbọ́n ilẹ̀ Yorùbá kò sí lára ibi tó rò, kò tiẹ̀ sí lára ibi tó tiẹ̀ rò rárá. Ilẹ̀ Yorùbá ò sí lára ibi tó rò rárá. Ṣáà ti wọ̀ ọ́, ṣé a ti padà wọ̀ ọ́ báyìí? Ṣé a ti padà wọ̀ ọ́ báyìí? Nítorí bá a bá ń bá ipò nǹkan lọ bó ṣe ń lọ yìí, ó léwu o. Ó léwu o. Ọ̀dà ọ̀rọ̀ t'Akérédolú sọ kò kúkú ṣe tó burú. Tí Màlámì jọ gbaná lójú ara wọn ni wípé wọ́n bí àwọn èèyàn wo fídíò kan nínú ilé ìjọsìn lẹ́yìn ìgbà tó di pé ti tọ̀wọ́lẹ̀. Àwọn èèyàn tó kù táwọn èèyàn ń ṣe báyìí ni pé wọ́n ń rùbọ́n lọ ilé ìjọsìn Ọlọ́run àtàdá, wọ́n ń kó nǹkan dání pé ẹja náà ká dáàbò bora wa. Ojúgbòrò bọ́mọ lọ́wọ́ èkùrọ́ ọmọ nìyẹn. Nígbà tí ipò nǹkan ò bára dé, gbogbo ipò nǹkan ti yí dọ̀ndé lórílẹ̀‐èdè tó yẹ kó dè fáàbò, ṣùgbọ́n tí yóò padà dè mọ́ fáàbò nígbà tó jẹ́ pé àwọn tí ò yẹ kó dé wọ́n ti padà dé. Ó mà ṣe o, kéèyàn wá máa regret, kó máa jẹ kábàámọ̀ wípé òun wá sírú orílẹ̀-èdè báyìí, wọ́n bí òun sírú orílẹ̀-èdè báyìí. Gbogbo ọrọ̀ àmùlùmọ́nì tá a ní àṣàmúlò ẹ̀, gbogbo àwọn nǹkan tá a ní àárí ṣàmúlò. Ìgbẹ̀yìngbẹ́yìn náà òfo ló ń bá dé, òfo ló padà ń jẹyọ. Ibi ọ̀pọ̀ àgbà fọwọ́ rọ kẹ́lé ó pọ̀ jù. Ẹ lè gba fọ́ọ̀mù ẹgbẹ̀lẹ́mùkún mílíọ̀nù náírà kọ̀ọ̀kan ayé. Ẹ lè gba fọ́ọ̀mù ẹgbẹ̀lẹ́mùkún mílíọ̀nù náírà kọ̀ọ̀kan ayé. Ipò gbogbo nǹkan wá ń polúkúrúmuṣu sí i. Ipò wá ń polúkúrúmuṣu sí i lórílẹ̀‐èdè tó jẹ́ wípé ó lọ́ba ó níjòyè, àwa fúnra wa náà ṣèré àtúbọ̀ wá ń ba nǹkan jẹ́ sí i. Àti rí yín bújù àwọn olóṣèlú àtàwọn tí ń dìbò fún ẹ náà ni. Nígbà jẹ́ pé ẹ rí pé èèyàn kan ó ti jalè, ó ti hùwà bí, òun náà lẹ́tọ̀ọ́ wọn máa lùlù sí lẹ́yìn pé ó yá káre láyé ọmọ ọkọ, ẹ sọ fún mi ọ̀nà dà tírú hùwà bẹ́ẹ̀ tí ó rodò lọ mú mi, tí ó dohun ìgbàgbé. Tèmi ti ń tọ́ wọ́n ti kọ́ lé yín, atúní àṣírà wa létí ni wípé ẹja tètè gbégbèsè. Èmi gbóṣùbà káre díẹ̀ náà ni o fún Akérédolú fún iṣẹ́ akitiyan àtọ̀rọ̀ tó sọ jáde lẹ́nu. Ṣùgbọ́n bí ò bá dé náà tán, lóòótọ́ ó ti ń sọ tipẹ́, ṣùgbọ́n ó tún ti wá gba àsìkò yìí láti gbé ìgbésẹ̀ tó yẹ kéèyàn ó gbé nírú àsìkò yìí. Tèmi ni tí ń tòótọ́, mo wà pẹ̀lú yín. Olúwatóbilọ́ba Fásùgbà ló kọ mi. Ẹ kọ ìròyìn, ẹ comment, ẹ tún subscribe bó ẹ ṣe ń gbádùn ẹ̀. Àwọn ìsọfúnni kan wà tá a sì ń mú bọ̀ fún yín láìpẹ́ láì jìnnà. Tẹ́ bá ti subscribe sí Bembeyeke TV lójú YouTube yín, lójú òpó YouTube yín, Bembeyeke TV, ẹ subscribe. Ẹ rí lẹ́gbẹ̀ẹ́ subscribe yẹn, ó máa gbé aago kan jáde, notification bell là ń pè é. Ẹ tẹ all tó wà lókè yẹn. Ìyẹn túmọ̀ sí pé ìgbàkígbà tá a bá ti bẹ̀rẹ̀ àwọn ètò wa ká máa fi tó yín létí. Ẹ dẹ̀ láǹfààní àti máa mọ̀ bẹ́ẹ̀. Ẹ like ẹ comment, ẹ tún share ẹ̀ fáwọn ẹlòmíì kí wọ́n mọ̀ pé ẹ ń gbádùn ìkànnì yìí. Bembeyeke TV ni lónìí ẹ ti gbọ́, lónìí Bembeyeke yóò máa ju yín ṣe. Olúwatóbilọ́ba Fásùgbà ló kọ mi. Bembeyeke lẹ́mọ̀ mí sí. Lónìí ẹ ti gbádùn ẹ̀. Lónìí Bembeyeke. Àwọn ìsọfúnni kan wà tá à ń mú bọ̀ wá fún yín. Àkàsáré ṣèyí ni ná. Ẹ kú kàlẹ̀ o, yóò máa ju yín ṣe.